ìgbà káàkiri mo pẹ́sì ìgbẹ́sì ìgbò òní tó yẹ Pasuma àwọn. Ìgbà káàkiri mo pẹ́sì ìgbẹ́sì ìgbò òní tó yẹ Pasuma àwọn yàrá. Ẹ̀yin tí wàá máa kà lábẹ́ ṣó. Ẹ̀yin tẹ́ sọ pé Pasuma ìgbà choice ìbámu ọ̀pọ̀ lẹ́sẹ̀. Wọ́n ṣe ń lọ lọ àwọn yìí. Wọ́n ṣe ń lọ ọ̀rọ̀ àti ẹ̀yẹ Pasuma. Ẹjọ́ wọn kò ṣe ẹni tó wá ilé ọ̀nà yìí gbogbo ọ̀gá yìí gbogbo ti bá ẹ̀mí ẹ̀ ọwọ́ ọ̀gá jẹ́ òṣìṣẹ́ fọ́nmọ́ nínú ọ̀kan yìí ó lọ àgbàrá àbíyá ẹ̀yìn àbí àwọn tòótọ́ ọmọ yìí ò ní kú ó lọ àgbàrá àbíyá ẹ̀yìn bọ́ọ̀sì ẹ̀ bá náà ẹ̀ bá rú ẹ̀ bá náà ẹ̀ máa rí pé ó lọ àgbàrá àbíyá wọn kò ṣe ẹni tó wọ́n Mungkin abang, sebab dia mesti mungkin tiba-tiba Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá Fuji wọ́n ti dé Nàìjíríà tí wọ́n sì ti fi èsì ọ̀rọ̀ wọ́n ti dá ọ̀rọ̀ padà fún àwọn olólùfẹ́ wọn nílé lóko ní gbogbo àwọn tí ó jẹ́ pé wọ́n padà dá sí ọ̀rọ̀ yìí nílé tó ṣẹlẹ̀ láàrin àwọn àti Taye Currency. Ẹ wá wo àwọn àṣírí nǹkan kan ṣẹlẹ̀ láti ìgbà tí Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá Fuji tó ti dé sí Nàìjíríà tí wọ́n ti fèsì ọ̀rọ̀ báyìí. Ó ní àwọn nǹkan kan ti ń ṣẹlẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ sí Tiri lẹ́dà ní eléyìí tó jẹ́ wípé nǹkan ayọ̀ ni ní èyí tó jẹ́ pé Tiri lẹ́dà ti padà di ẹni tí yóò lọ ṣeré ní ìlú Amẹ́ríkà tá bá gbàgbé gẹ́gẹ́ bí nǹkan tí Alhaji Wasiu Alabi Pasuma tí wọ́n sọ nípa ohun tí àwọn rí níwájú ẹ̀ gẹ́gẹ́ bí Amẹ́ríkà. Látìgbà tí Pasuma ti dé báyìí tó ti fèsì ọ̀rọ̀ tó ti dá ọ̀rọ̀ padà fún Taye Currency, ó ní àwọn nǹkan kan tí ń jẹyọ. Bẹ́ẹ̀ ni Dr. Shefi Alawo àwọn náà wọ́n fi èsì ọ̀rọ̀ padà, wọ́n dá ọ̀rọ̀ padà fún Taye Currency, wọ́n jẹ́ kó mọ ìyàtọ̀ eléyìí tó wà láàrin gbogbo ní Fuji àti ohun tí oníkálukú fi ń ṣe àmì ìdánimọ̀ titi ẹ̀ ní agboolé Fuji. Ẹ̀yin tèmi, ẹ̀yin tí Aranbara, ẹ wá jẹ́ ká wò ó. Taye Currency ó jẹ́ kó yé gbogbo àwọn olólùfẹ́ Pasuma wípé kí wọ́n sì fi èdè nù kọ́ jẹ́ kó dìgbà tí ìgbà tí Pasuma tí wọ́n bá dé láti tọ̀ tí wọ́n lọ. Alhaji Wasiu Alabi Pasuma wọ́n ti wá dé báyìí, wọ́n ti wá fèsì ọ̀rọ̀. Ẹ wá gbọ́ ohun ọ̀rọ̀ eléyìí tí Alhaji Wasiu Alabi Pasuma tí wọ́n sọ lórí ohun tó ṣẹlẹ̀ tí Taye Currency tó sọ lórí ẹ̀ àti nǹkan tí Dr. Shefi Alawo bàbá oko agbára orin eléyìí tí wọ́n sọ, àwọn òkú ọ̀rọ̀ eléyìí tó tọ́ sọ lu Taye Currency. Bẹ́ẹ̀ náà ni a máa wá farabalẹ̀ gbọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀, àwọn nǹkan tó jẹ́ wípé kódà ẹni tó bá ṣẹlẹ̀ sí kò lè gbàgbé nílé ayé ẹ̀, ó ṣẹlẹ̀ sí Tiri lẹ́dà. Ẹ̀yà ẹ jẹ́ ká farabalẹ̀ báyìí, ẹ wá jẹ́ ká gbọ́ bó ṣe lọ. Èmi náà ni Aranbara tí mo máa ń sọ wípé Ọlọ́run nìkan ni ọba lára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn.
ha Alhaji Wasiu Alabi Pasuma ti dé ọ̀rọ̀ ti jáde. nígbà tá a wà yìí ní agogo tí a wà yìí sí ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn orin Alhaji Tiri Leather á wà ní gbogbo orin platform fún ìwọ́n pé ó sì borí Alhaji Tiri Leather rí tó ní ẹ̀rí CD rà á jẹ́ kó yẹ pé látòrí Apple Music lórí Spotify lórí gbogbo app lẹ́yìn ètò àwa àti Alhaji Tiri máa ṣe meeting àárín dájú wípé lórí fóònù ẹ wàá máa gbádùn orí Alhaji lọ rẹ̀ lẹ́yìn ètò ní àṣálẹ̀ àbẹ̀rẹ̀ gbogbo ètò yẹn bó ṣe máa ṣe é ṣe jẹ́ pé gbogbo èèyàn ìṣẹ̀lẹ̀ yìí tẹ̀ wà láàbùrọ̀ tẹ́ bá ní ẹ̀rí sí di Alhaji Tiri Leather gbà ní lamẹ́ríkà ìyẹn máa wọ̀rì níwòye ọ̀sẹ̀ tó ń bọ̀ ó máa lórí Apple á wà lórí gbogbo app we can guarantee you a máa fún ní 38 musical tí orin Alhaji Tiri Leather máa wà ní ìtẹ̀síwájú Alhaji mo fi àsìkò yìí iṣẹ́ ń gbọ́ mi mo fi àsìkò yìí bẹ́ẹ̀ and I'm talking to all my promoter colleagues in abroad. First Omega Entertainment tó wà ní Houston, Texas wọ́n wà lórí ètò wọn gbọ́ mi Alhaji Tiri Leather ti ṣe tán àwọn tó fẹ́ gbéra Alhaji ṣe ń gbọ́ mo ń gbọ́ yín sà tó wà lẹ́ẹ̀fọ́ ní sí gbéra ó yẹ ìṣọ́bẹ̀ gbéra Alhaji Tiri ọlọ́mọ àwọn fẹ́ gbéra so mo ń pe First Omega Entertainment ní Houston, Texas lamẹ́ríkà ó yá iṣẹ́ ò ti bẹ̀rẹ̀ fún Alhaji Tiri Leather mo tún pe promoter Alpha Omega tó ń kọ́ ṣogbo Dallas ẹ̀yin náà ẹgbẹ́yìn náà ti sọ̀rọ̀ Alhaji Tiri Leather lẹ́nìí First Omega àti ṣe mítìn lórí ẹ̀ lẹ́yìn ètò yìí ẹ pè mí a máa bá Alhaji Tiri Leather sọ̀rọ̀ bóyá máa lọ sí gbàgbọ́n tọ́ ṣó ti bẹ̀rẹ̀ tó ti gbéra right now náà tí wọ́n lọ sí UK mo ń bẹ̀rẹ̀ bá mi bí wọn náà gbọ́ mi lórí ètò lọ́wọ́ sí Alhaji Ayọ̀ Jamiu ní London àwọn bàbá wa ní biggest promoter ní UK ẹjọ́ Tiri Leather tó pọ̀ fẹ́ gbéra lọ́wọ́ báyìí ìgbéra yẹ so ẹ pè mí lẹ́yìn ètò ọkọ̀ lágbélé mi sí gbogbo táwa máa ṣe tó máa fi ṣe é ṣe olúwa kó àmọ́ ṣe mo tún kú láti bẹ̀ mo lọ sọ́dọ̀ yeye ní New York City àwọn tó ń bá bàbá Tiri Leather ṣiṣẹ́ relé yìí tó ń gbé Alhaji Pasuma èmi dé ọmọ yín tí mo wà dá New York nígbà yẹn mo ń sọ wípé èmi náà ti láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín for the first time láti promote ní Fuji so yeye ní New York ẹ pè mí gbogbo ọdún tó ń bọ̀ yẹn Tiri Leather gbọ́dọ̀ jókòó ẹ ti Nàìjíríà má bínú olúwa fún wa ṣe so láì ní fi ọ̀nà pẹ́nu adúgbẹ́pẹ́ àtúngbà láti Ivory Coast ẹ̀yìn tó Ivory Coast Alhaji Tiri Leather ní kí tọ́mọ́ mi sí pé kí n sọ pé àwọn ti ṣe tán wọ́n fẹ́ gbéra gbogbo tẹ́ẹ̀tì rí àwọn orin ẹgbọ́n ní abroad ẹ fún wa léèrè sí ọjọ́ Jímọ̀ àwọn orin wọn wà lẹ́rú ẹ̀ kẹ́ lọ gbọ́ kẹ́ mọ́ tẹ̀ ń retí àdúgbò ọlọ́ fún Alhaji. ó ṣe sọ lórí ayélujára bàbá ojú rà ó ṣe báyọ̀ náà àmọ́ ó fi ní dáadáa àwọn ẹ̀dùn fúnra bí ó ṣe lágbára ẹ̀fà ó parun. ó ṣe lọ́wọ́ ṣe lọ ẹ̀dùnjá. Ilé lọ́wọ́ ṣe lọ bàbá jẹ́ ilé náà lọ́wọ́ ọba bẹ́ẹ̀ tó wà ẹ̀rẹ́ tí yóò wà ó ní bá súnmọ́ àgbẹ̀ ẹ̀sùn ọ̀gbọ́n ẹ̀tọ́ ẹ̀dí yóò wà ó ní lábàá àgbẹ̀ ẹ̀sọ́ aláàbò lọ́wọ́ sí pàpọ̀ ọ̀rẹ́ alágbàgbà tó dúpẹ́ ẹ̀tọ́ ẹ̀rẹ́ sẹ́wọ̀n ẹ̀yẹ sọ́kọ̀ lábàá ọ̀gbọ́n ẹ̀sọ́.
Èyí ni mo fẹ́ náà. Ẹni tó lọ mọ òṣè mọ́ kí o lọ. Bàbá ọ̀ṣẹ́. Èyí ni mo ṣe mọ́ pé ó. Ẹni tó lọ mọ òṣè mọ́ kí o lọ. Wọ́n mọ̀ pé kàmí kú tó báyìí dá lórúkọ ẹ̀ sì wọ́n mọ̀ pé rí mi gangan tó lálà bí mi máa sí ma ọ̀gá àgbáyé tá a ti ń bá a bọ̀ 1993-94 tá a bá sí 1994 Ajani tó 2024 ẹ bá ń ka
ọgbọ̀n ọdún 30 years máa bá wà ní 30 years tá a bá ṣẹra wa kò yẹ kẹ́yìn lè dá sí ọ̀rọ̀ gá àtọmọṣẹ́ ni àkọ́démí gbọ́ ọ̀rẹ́ ń sìn kí ló dé ṣáàtì ẹ̀jẹ̀ àrí ẹ̀yin ọ̀pọ̀rọ̀dùn ẹ ṣe táyọ̀ olúkọ́ ẹ̀ sìn dẹ́ ẹ dá sí. Àjíbọ́lá òbínú torí bí àjọ dì í sí kò lè yẹ nìkan kun àkọ́démí gbọ́ ọ̀rẹ́ ń sìn ìgbọ́jú ògúnlẹ̀ o ẹ pọ̀ pàṣẹ lẹ́tẹ́ tó dá lórúkọ ẹ̀ sì kó jáde bó wá sọ tó lẹ́ẹ̀kan sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n bọ́rọ̀ bá wá ṣe bí ọ̀rọ̀ bí ẹ bá gbọ́ tóbi inú ẹlòmíì òun orúkọ ní bàbá oníyèsí wù lórí ayélujára bí àjèrè ọ̀rọ̀ wa ló wá mẹ́mẹ́nu ibi mo dé yìí ẹ má ní lọ́kàn bẹ́tà lórúkọ ẹ̀ sí àlèjábọ̀ kankan èmi àtọ̀gá ó jọ yé wá ní àlàbí nípa àṣìmà ẹ̀ṣẹ́ àti gbọ́rọ̀ lẹ́nu bàbá Àyìndé bí wàá àṣìwò arábá mi. Àyìndé lórí ayé ibà bàbá mi ọkùnrin òkú. Àyìndé lórí ayé ibà bàbá mi ọkùnrin òkú. Ọ̀rẹ́ mi àti Bàṣẹ́lá ń sálábà mo ní Yéṣu ká tó rántí. Olú ọmọ Michael Kẹ́ẹ̀nẹ́ra. Ọ̀dọ́ ń bẹ́ nílẹ̀ yìí ẹnu sùúrù sí. Ẹ̀yin bẹ́ẹ̀ ń dá sí àpàdémí gbọ́ ọ̀rẹ́ sí ẹ̀ṣẹ́ àdúgbò. Ẹnu sùúrù sí dára. Yéṣu wù mí a máa jọ jẹ a máa jọ mu ìrẹsẹ̀ bá tẹ̀lé fún 30 years bí Pasuma ọmọ bá bínú ẹ̀yin náà lè tún bá tún kù kò bínú kò tún sọ̀rọ̀ ti gbọ́n tó máa jábọ́ lẹ́nu Pasuma kí la gbé bàbá oníyèsí wù kí la ju o èwo ni bàrọ̀ mi dẹ́ lẹ́rù gbogbo yẹn ṣe. Gbogbo lórí tó dá sí ẹ ṣé mo dúpẹ́ ọ̀rọ̀ tẹ̀yìn náà dá ọ̀ bẹ́ẹ̀ ṣe fi mí síwájú. Wọ́n bínú ọ̀rọ̀ tí bá Pasuma yìí ọ̀gá wa ni mẹ́nì nínú yín ló ṣe mú ẹ fi yín nígbà tó yẹ kẹ́ fi yín àwa tẹ̀lé èèyàn bí ọgbọ̀n ọdún sẹ́yìn ẹ wá ní kọ́ ọmọ kan ó ẹmu sẹ́nu. Ẹ ṣé ibi tẹ́tí bẹ̀rẹ̀ ẹ ṣé ibi tẹ́ bá dé àdúgbò ó Yéṣu kù ibi tẹ́ mú wa lọ ẹ ṣé ibi tẹ́tí bẹ̀rẹ̀. Ẹ ṣé ibi bẹ́ẹ̀ àdúgbò gbogbo òdìlú ibi tẹ́ mú wa lọ.